dédé àsìkò gbogbo olólùfẹ́ wa káàkiri àgbáńlá ẹ káàbọ̀ sórí amóhùnmáwòrán Ojútólé TV ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín ètò wa àṣírí ayé pẹ̀lú òrèǹtẹ̀ yèyé oge àti bàbá Alubarika àwọn ibi dànù tí wọ́n wà ní dòdú lórí ètò lẹ́ni kí la fẹ́ mú wa fún yín ṣùgbọ́n bàbá wa ń bí báyìí bàbá ẹ bá mi kí àwọn ará lé lẹ́kọ̀ọ́. ṣé yèyé oge ìyá olóyè ní Kòòdú àǹkárá ni tèmi yìí ọlọ́mọ ṣeun àǹkárá ni tèmi ó ní o òun ni èmi náà tí mo fi fẹ́ kọ́ tẹ̀ mọ́rọ̀ ojú yìí gángun sí ó dàbí irun àwọn India owó ẹ̀sìn tí ó sọ owó Nàìjíríà àwọn bá tẹ̀ ń wo ti yìí wọn ò ní fẹ́ fún yàn lówó. ẹ̀yin ara lè jẹ́ ń gbọ́ bàbá o jẹ́ ń gbọ́ bàbá o ẹ̀jẹ̀ ń dákẹ́ kí n má fọ̀rọ̀ sí ẹ̀jẹ̀ àdákẹ́ ẹ̀jẹ̀ àclose ẹ̀ bẹ́ẹ̀. ọ̀dà ẹ fi kékeré joyè Ọlọ́run jẹ́ fàgbàlú ẹ̀ ní ṣìṣe ẹ̀ gbádùn ayé yín àdórí aláṣẹ wa ọ̀rẹ́ bàbá ẹ̀ ìmùlẹ̀ bàbá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ Ojútólé #1 ọlá ìdùnnú a máa ṣẹlẹ̀ nígbésí ayé wọn àti gbogbo ojú tí ń wò wá káfàtà torí wọn sanwó àdúrà yẹn náà ti tó ṣẹ̀ṣẹ̀ gba àwẹ̀ tán ni. ẹ̀yin ará lé lórí ètò lẹ́ni ìwò la fẹ́ yà sí bàbá agboolé olóṣèlú ìyẹn ni à ń lò torí tá a bá wo ṣàkun ìtòsí ń rú mi lọ́kàn àwọn ènìyàn tó fi ń pòye ẹnu òdì wọn gbélé wọn wọlé wọn lọlé ẹjọ́ wọn bọ̀ wọn ṣe gbogbo òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tàbá ní ká wò ní Ọ̀ṣun àwọn náà ń ṣe tiwọn lórílẹ̀-èdè náà àwọn náà ń ṣe ti tiwọn ṣùgbọ́n jẹ́ ká mú láti bí ìyẹn ti ààrẹ tí wọ́n dipò yàn tó wà tí ò tí tó máa gbé àṣẹ lé lọ́wọ́ yẹn bàbá Bọ́lá Ahmed TINUBU ẹ̀fún ní ìfọlọ́hún ṣọ́ ní ìjẹta olóde yìí ni àwọn tí wọ́n jọ díje dupò tí wọn ò wọlé àwọn Àtíkù àti Òbí wọ́n lọ sí ilé ẹjọ́ tribunal ní ìjẹta tẹ̀tù gbọ́ pé wọ́n níṣe ni Òbí ń sùn bóyá wọ́n ń rò ní o bí bàbá ń rẹjú pé kí làwọn fẹ́ bá bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. wọ́n ń sùn síbo. wọ́n ní wọ́n sùn ní ilé ẹjọ́ náà ni. mọ́júmọ́. wọ́n rẹjú ni o bóyá wọ́n yẹ jókòó wọn wá rẹjú lọ wọ́n ro gbogbo ẹ̀ lọ náà ni. ṣùgbọ́n kọ́ tí a ṣe tọ̀ yín wá bí àgbà pé tó bá ti ń di ọ̀rọ̀ pélépélé yìí náà la máa ń wá bùn yín gbọ́ pé bàbá bí ẹni tó súnmọ́ Ọlọ́run ẹni tó ń gbàdúrà kí ni nǹkan tẹ́ ẹ rí ṣùgbọ́n bẹ́lẹ̀ ìṣe wa ń lọ yìí bàbá ó dẹ̀ kú bí ọjọ́ mélòó kan bí ọ̀sẹ̀ méjì kan tó máa gbé ìjọba lẹ̀ ṣé wọ́n máa lè gbélẹ̀ ṣá. kò ṣe yèyé oge ìyá olóyè ní Kòòdú bó ṣe máa ń rí náà rèé òjò ti ń pagún bọ̀ náà jìn ó rí níbẹ̀rẹ̀ ta ní ọ̀tẹ̀ wà ńlẹ̀ ńgbà tó wá jẹ́ pé wọ́n ń lọ ilé ẹjọ́ báyìí kí ni wọ́n ó dà ǹjẹ́ yóò sì wá jàre ǹjẹ́ wọ́n ó gbéjọba yìí kalẹ̀ ní àṣẹ tọlọ́run ni mo fi sọṣẹ́ ní àṣẹ ti tọlọ́run Ọlọ́run o má fi àkùdé sọ̀rọ̀ fún wa ṣe rí ọ̀tẹ̀ tá à ń sọ pé wà ńlẹ̀ òun náà ní ń wà ńlẹ̀ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń rí wọn tí wọ́n súnmọ́ àwọn ìjọba àwọn ni wọ́n ń bàjọba jẹ́ kìí ṣèjọba gan-an kìí ṣaṣíwájú gan-an ní màá rí gbogbo ẹ̀ àwọn mùnáfìkì pọ̀ ẹlẹ́nu méjì ẹ̀dá àwọn ẹni ọ̀tẹ̀ mọ́jọ́ ó ṣeéṣe wọ́n pọ̀ ńlẹ̀ ń bẹ́ẹ̀ sórí gbogbo ẹnu mo fi sọ kán má dájọ́ ń bí kán lọ dá ń sán mọ́ ńjọba wọlé ọ̀rọ̀ tó kàn wàláhì wọ́n jẹ̀bi bọ̀ ṣe bẹ́ẹ̀ ni òun náà ló lọ ìlú òyìnbó ń jò ní tí wọ́n lọ ju ẹni tí wọ́n ń wá àbí kì í sóhun wọ́n tó ní wọ́n lọ ju ẹnìkan tí wọ́n ń wá tí wọ́n fẹ́ mú tí wọ́n fi mú tí wọ́n tì mọ́lé wọ́n tó wá jù lẹ̀ pé kì í sóhun ó tó ṣe ó tó wá débí kò sì tí ì jáwọ́ orí wàláì tàláì
ní nǹkan kan gbà lọ́wọ́ Tinubu ń sì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n èmi máa ń tẹ̀lé tí mo bá rí èmi sì máa ń wà lẹ́yìn tí mo bá rí wàláì Ọlọ́run ló gbèjà Yorùbá Ọlọ́run ló fẹ́ yọ Yorùbá kúrò nínú wàhálà Ọlọ́run ni ó fẹ́ dàlúrú ló fi ní kí ìbò yẹn kó bọ́ sọ́wọ́ Ahmed mo fọlọ́n sọ ọmọ Tinubu gbogbo àwọn tó wà ńbẹ̀ yìí ẹni tó bá lè jẹ tó lè fún yàn jẹ ńlájọ́ jẹ èmi rí ipò wọbẹ̀ ó sì rí jẹ ṣùgbọ́n tí wọ́n ń bẹ lọ́n fún ni pé gbogbo àwọn ọmọ wa náà tó wà lókèèrè wọ́n mọ́ kàdí fúnlé wọ́n mọ́ sá fúnlé káwọn Tinubu náà káwọn èèyàn yìí náà ṣebí tí wọ́n bá rí ṣòro ìlú òyìnbó náà làwọn náà ń sá sí wọ́n pè wọ́n káwọn náà wá yá wa lọ́pọlọ òkèèrè wọ́n mọ̀jọ́ jẹ́ pé àwọn bámúbámú ni mo yó ni wọ́n á wà ń bẹ̀ wọ́n sì gbọ́mọ tálíkà náà sípò mo sọ̀rọ̀ kankan tó dìbò mo láàárọ̀ lówó tó lóko Nàìjíríà yìí tá a bá dákọ rẹ̀ tí gbogbo ayé ó sì máa mọ̀ tó jẹ́ pé nílé àná òun ló ti jẹ ẹyin dídín pé òun ò fojú rí òun máa ń gbọ́ ni òun ò fojú rí bí wọ́n ti dín ẹyin rí ó sì bọ́mọ wọn lọlé wọ́n sì dín ẹyin fún un ó sì jẹ pé bẹ́ẹ̀ ló ti kọ́kọ́ jẹ òun náà sì là sọ mọ̀ pé èèyàn máa ń fẹ́ yàwó kó soríire ṣé mọ̀ pé èèyàn máa ń lọ́rẹ̀ẹ́ kó soríire ṣé mọ̀ pé èèyàn máa ń ṣàdúrà fún èèyàn kéèyàn soríire ṣé mọ̀ pé èèyàn máa ń ṣépè léèyàn kéèyàn sorí ibú ṣé mọ̀ pé èèyàn máa ń bínú fún èèyàn tí máa bàjẹ́ fún èèyàn gbogbo àwọn tó ń bá ń bínú Ahmed ọmọ Tinubu wàhálà ó dé bá wọn torí náà yóò wọlé kí ni mo sọ fún yín yóò wọ ọ̀tẹ̀ wà o èyí oge ọjọ́ àdúrà rèé o tó yẹ kó máa Yorùbá ronú tó yẹ kó máa Yorùbá ká fi mọ̀ràn pọ̀ ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ọ̀tẹ̀ wà ńlẹ̀ o torí Ọlọ́run já rẹ́sìn ń bẹ nínú ilé Ọlọ́run mọ̀ já rẹ́sìn èyí oge bá mi parí òwe hùn Ọlọ́run já rẹ́sìn ń bẹ nínú ilé Ọlọ́run mọ̀ já rẹ́sìn òun wọn ni wọ́n jọ ń wẹ́sìn kiri kí ni mo wí ẹ̀sìn ọba sọnù sọ̀ǹgbọ́n mi wọ́n wá ń wá àwọn kan wọ́n Ọlọ́run já rẹ́sìn ọba o Ọlọ́run já rẹ́sìn ọba o wọ́n ní wọ́n fi ní Ọlọ́run já rẹ́sìn ń bẹ nínú ilé Ọlọ́run mọ̀ já rẹ́sìn ọba ni wọ́n jọ ń wẹ́sìn ọba kí tí èèyàn bá ti wá ń wá pé ọ̀nà báyìí lẹ̀sìn ọba lọ tó bá ti rí bí ọ̀nà pátákó ẹ̀sẹ̀ sin lọ́ọ̀yà fẹsẹ̀ parẹ́ níwájú àwọn ní bóòlù ẹ̀rẹ́ tí aláàrí bíi tí ọba gbà kọjá bí o àrí pátákó ẹ̀sìn yóò tún darí wọn sí gbòmí ìyẹn ni wọ́n fi ń sọ pé Ọlọ́run já rẹ́sìn wà nínú ilé Ọlọ́run má já rẹ́sìn ẹ̀sìn òun wọn ni wọ́n jọ ń wẹ́sìn kí so ráwọn tá a jọ ń wẹ́sìn kì yìí àwọn ló pọ̀ jù ẹ̀sìn ọba ti sọnù kí ni mo wí ẹ̀sìn ọba ti sọnù ẹ̀sìn ọba ti sọnù Ọlọ́run má já rẹ́sìn làjọ ń wẹ́sìn kí ọ̀rọ̀ ńlá ọlọ́gbọ́n ló lè yé ọlọ́gbọ́n ló lè yé àwọn tó jẹ́ pé láyé ti Jonathan àwọn náà wọ́n wà ń bẹ́ẹ̀ láyé ti Buhari àwọn náà wọ́n wà ń bẹ́ẹ̀ wọ́n tún fẹ́ lọ láyé ti gẹ̀ẹ́ní àwọn náà wọ́n fi síbi iná àwọn náà wọ́n fi síbi ọ̀nà àwọn náà wọ́n ṣe gbá gan àwọn èyí náà wọ́n ju ẹṣin nù àwọn náà làjọ ń wẹ́sìn kí Ọlọ́run já rẹ́sìn ọba o Ọlọ́run já rẹ́sìn ọba o Ọlọ́run já ẹ̀sìn ọba ti sọnù kí ni mo wí ẹ̀sìn ọba ti sọnù Ọlọ́run já rẹ́sìn ọba kí ni a fi rẹ́sìn ọba àdúrà ni kí ni ẹni mo wí àdúrà ló kù yẹn láwàá fi ronú ọ̀tẹ̀ wà ńlẹ̀ wọ́n ń di ọ̀tẹ̀ wọ́n ń bínú ọ̀tẹ̀ wọ́n ń pètè ọ̀tẹ̀ wọ́n ń piná ọ̀tẹ̀ ṣùgbọ́n èmi sọṣẹ́ ìsì ní dẹ̀yìn pé àáfà ẹ̀yọ̀ kan lè béèrè gbogbo Nàìjíríà
sórí ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ló bẹ́ẹ̀lì gbogbo ará Mọ́kà. Ìran àṣẹbọ ni wọ́n. Kí ni mo wí? ìran àṣẹbọ ni. Gèfèrí ni wọ́n, gèfèrí ni wọ́n, gbogbo ẹnu mo fi sọ tí mi ò lè sọ̀rọ̀ kí n kó jẹ gèfèrí hàn ní gbogbo Mọ́kà. Ṣùgbọ́n gbà wọ́n bí ànábì Muhammad ó yọ wọ́n kúrò lórí pé ẹ má tẹ̀jẹ̀ lẹ̀ mọ́, ẹ má máa bòyàn mọ́lẹ̀ ló ń yẹ̀ mọ́. Ó wá fún wọn lọ́rọ̀ làákàyè. Tẹ́támẹ́dì tó bá débẹ̀ nísìnyí tó fún tọ̀tún jẹ tó fún tòsì jẹ tọ́lọ́ ní fẹ̀dá jẹ. Kí ni oní mo wí? Ọlọ́run ní fẹ̀dá. Ṣùgbọ́n ẹ̀sìn ọba ti sọnù. Àwọn tájọ́ ń wẹ̀sìn ló kù báyìí. Àwọn tájọ́ ń wẹ̀sìn, àwọn táwa pọ̀ bí àwọn tájọ́ ń wẹ̀sìn. Ọlọ́mọdé arẹ́sìn ni o. Kọ́lọ́ bá mi kó wá ṣàánú wa. Ẹ wá já abẹ́ Ọlọ́run tó ní ayé tó ní ọ̀run. Ahmed ọmọ Tinubu mo fọlọ́run sọ Ọlọ́run wọlá gbogbo àwọn orí tó ti ṣe dáadáa fún láyé. Ọlọ́run dákun gbé ọbẹ̀, Ọlọ́run dákun gbé ọbẹ̀, Ọlọ́run dákun gbé ọbẹ̀. Ọlọ́run wá wọlá gbogbo àwọn tí ó bọ̀ ṣe jẹ́ kó jẹ́ni tí ó sún máwọn ẹni Ọlọ́run yóò wà nù wọn, tí ó láàánú àwọn ẹni Ọlọ́run, tí ó fẹ́ràn àwọn ẹni Ọlọ́run. Ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀, Ọlọ́run dákun jẹ́ ó rí bẹ́ẹ̀. Ọjọ́ náà mọ́ fàkùdé sí wọ́n ń pè ní kóòtù. Kọ́ má sùn ní nú mọ́tò mọ́, kọ́ má sùn lórí páànù. Kò tó láìláìlà láwọ̀ ẹ̀yọ̀ kan táwọn sí. Kí ni mo wí? Ṣẹ́tí pẹ́pẹ́yẹ bá tẹlẹ̀ ta ní rẹ́sẹ̀ ń bẹ́. Àṣẹ Ọlọ́run tó wá wà lára pẹ́pẹ́yẹ yìí tó wá bọ́ sórí omi yóò tó wá máa rìn lọ. Kí ni mo wí? Bẹ́ẹ̀ ni. Sọ wá rí òkìtì ọ̀gán ta ní bá bomi tí fi kọ́lé, ta ní bá bu yẹ̀pẹ̀, ta ní bá mọ́kọ́. Ọlọ́run yẹn ni sọ pé Allah. Tún wí bẹ́ẹ̀, tún wí bẹ́ẹ̀. Ọlọ́run wà bá wọ̀ náà yóò bẹ́ mi náà àtọ́jú tó lé àti gbogbo ojú tí ń wò wá yóò bá wa bu yẹ̀pẹ̀ àrílé kọ́, yóò bá wa rí sìmẹ́ǹtì àrísí. Àwa náà ṣàṣeyọrí, òun náà láṣeyọrí. Ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀, Ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀. Ahmed Tinubu bàbá Yorùbá, mo fọlọ́run sọ bàbá gbogbo wa, aláàánú wa, ẹni tọ́lọ́ yàn kalẹ̀. Ọlọ́run dákun ṣàánú rẹ̀, Ọlọ́run dákun ṣàánú rẹ̀, ṣàánú rẹ̀. Yóò rí i ṣe. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ pín, tó bá lóun fẹ́ pín Nàìjíríà yìí níbi ọba wà, Ọlọ́run bá wa so má bẹ́ẹ̀, so má bẹ́ẹ̀. Mo fi gbogbo ẹnu sọ, sì ní sọ lẹ́yìn. Àní Nàìjíríà yóò ní dàrú. Gbogbo àwọn èèyàn wá rò lójútùú ọ̀rọ̀ ara wa. Téèyàn bá ní bẹ́ẹ̀ kọ́ kó já ṣépè fóun láàrin ọjọ́ méje. Ìwọ Ọlọ́run, ṣùgbọ́n àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ rere làwọ̀ sọ. Alélẹ́yìí ìjọ náà kí wọ́n má sùn sínú ọkọ̀ mọ́ ń kóòtù, kí wọ́n má sùn sókè páànù. Ọlọ́run ṣe tí ó ṣe, Ọlọ́run wá ṣe dáadáa fún wa. Ọjọ́ náà ó kù, ọjọ́ náà ó kù. Ẹ̀bẹ̀ tí mo bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kó pé àwọn òkèèrè náà mọ́ra, kí wọ́n wá ṣèjọba, kí wọ́n fọmọ wọn síbẹ̀, kí wọ́n pe ọmọ tálíkà náà mọ́ra, kí wọ́n wá ṣèjọba, kí wọ́n fi bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń gùn ọ̀kadà èyí tí ó bá sí lẹ́sírẹ́sì torí ẹ̀mí wa náà wọ́n ń dù, wọ́n jẹ́ kí wọ́n ó ṣiṣẹ́. Ìyà ń jẹ èèyàn Nàìjíríà, ebi ń pa wá, àgbádùn, à ń lámúmọ́ra ni, à ń lámúmọ́ra ni, à ń lámúmọ́ra, àmọ́ ń lámúmọ́ra, àmọ́ ní àmúmọ́ra. Ọlọ́run dákun má fi ebi pa wá, Ọlọ́run dákun má fi ìyà jẹ wá. Jẹ́ kó débẹ̀ gbogbo ète tí wọ́n bá ń pa, Ọlọ́run bá wa tì í wọlẹ̀, Ọlọ́run bá wa tì í wọlẹ̀, ọjọ́ òǹdó bá wa tì í wọlẹ̀. Ọlọ́run ẹjọ́ náà ó dànù, ẹjọ́ náà ó dànù. Wọ́n lọ rò ó ní sánmọ̀, yóò dànù, yóò sì jàre, yóò jàre bọ̀, yóò jàre bọ̀. Èyí tó bá tún wá forí ba, èmi ò ṣe rí Àtíkù ń bẹ̀ mọ́, mi ò rí ń bẹ̀ mọ́. Ọlọ́run fi yẹn hàn mí. Ṣùgbọ́n òbí tó bá yẹ kó ṣe sùúrù,
ó dẹ̀ tẹríba, ó sì tún lọ́jọ́ wájú díẹ̀, wájú sì wà fún ọwọ́ akú ìwà lèèyàn fi bọ́ síwájú. Ọlọ́run dákun jẹ́ kó bọ́ bẹ́ẹ̀. Bismillahirrahmanirrahim. Wọ Ọlọ́run bàbá wa Tinubu, Ọlọ́run fi láyà balẹ̀, Ọlọ́run fi láyà balẹ̀, dákun mọ́ fàìsàn ṣe, Ọlọ́run dákun mọ́ fàìsàn ṣe. Mo fi ọjọ́ tó bí tọ́ dà, mo fi bẹ̀wọ̀ Ọlọ́run, dákun mọ́ fàìsàn ṣe, wọ́n fi dójú tì wá. Ìwọ Ọlọ́run gbogbo ẹni ó fẹ́ràn rẹ̀, Ọlọ́run jẹ́ káwọn náà rà àánú gbà, Ọlọ́run jẹ́ àwọn náà rà àánú gbà, jẹ́ kó rí bẹ́ẹ̀, jẹ́ kó rí bẹ́ẹ̀, jẹ́ kó rí bẹ́ẹ̀. Bismillahirrahmanirrahim. Ọlọ́run ó tó dé síwájú rẹ̀ Ọlọ́run. Gbólóhùn ẹyọ kan yeye oge, gbólóhùn ẹyọ kan ni Musa wí ló fi ṣẹ́gun Fìrìhàwó náà. Fáráò sì tẹ̀rì sínú omi, ó sì parẹ́ síbẹ̀ pẹ̀lú gbogbo agbára rẹ̀. Musa sì kọjá. Ńgbò òdìjọ́ kẹta tó mú mi tán, Ọlọ́run tó ní káwọn màláìka ò dá padà. Màláìka pọ̀ níwájú Ọlọ́run púpọ̀. Táwa ń rí làwa ń rí. Àwọn kan ń bẹ tá a rí, àwọn kan ojú ìjojú lọ, àwọn kan ń bẹ tá a rí. Ntẹ́ lọ́n bá láàrí láàrí. Àwọn inú ilé tó ń gbé òní, ẹlòmíì ọ̀ wà nù ilé, kíní mi ó sì máa gbàyàn. Ọmọ títí soríire yóò gba lábà látọjú oorun, tọmọ bá jáde yóò mọ hùwàkíwà ni. Inú ilé ń gbàbọ̀dè. Àwọn kan wà ohun téèyàn bá fojú rí tí ń ṣèyàn ni. Àwọn èyí tá àìfojú rí ńkọ́. Ìwọ Ọlọ́run gbogbo ogun àìfojú rí tí máa ń yọ ayé ẹni lẹ́nu, Ọlọ́run bá wa gbàgbára lọ́wọ́ rẹ̀, Ọlọ́run bá wa gbàgbára lọ́wọ́ rẹ̀. Ogun tí èjẹ́ kéèyàn kọ́mọ ẹni ó ráyé ẹni sí, Ọlọ́run gbàgbára lọ́wọ́ rẹ̀. Ogun tí èjẹ́ kí Nàìjíríà ó lójútù, Ọlọ́run gbàgbára lọ́wọ́ rẹ̀. Ogun tí èjẹ́ káyé ó rójútù, Ọlọ́run gbàgbára lọ́wọ́ rẹ̀. Abájádà, àwásà, àdáyà, kálámọ́nà, sáàfálà, kárasátà, sangasa, ya jalujaluka, haunaka, ileka, wa iyaka, lọ́stọ̀ inú. Ọlọ́run ṣàánú rẹ̀ kalẹ̀, ṣàánú rẹ̀ kalẹ̀. Ọjọ́ náà wá sí ìmúṣẹ, ó sì kò, ó rí bẹ́ẹ̀. Wọlé ẹni tí wọ́n dókítà sọ fún pé kò lè bímọ, nítorí wàánú rẹ̀ kò lè jó rọ́mọ bímọ láyé, tó dẹ̀ ti lé, ó kù díẹ̀ kó wọ ọmọ 60 ọdún. Mo ní ìwọ Ọlọ́run, ìwọ ló gbé nǹkan sínú ẹ̀dá, akáyà sí àná sí lọ́dún náà lọ́hùn. Ìyá náà bímọ sọmọ náà láàánú, àbí bẹ́ẹ̀ kọ́ ni ọjọ́ náà rèé bí ọdún 15 sísìn. Ó rí bẹ́ẹ̀ bá ṣe ń sọ, Ọlọ́run gbà náà lọ wádìí sí. Eléyìí náà ó rí bẹ́ẹ̀, àti ṣe nǹkan Ọlọ́run sì ń bá wa ṣe, Ọlọ́run ní í ṣe. Nínú àwa jẹun wájú Ọlọ́run ní ẹ fẹ́nu bá, ń sì máa fàṣẹ sí. Ọlọ́run ní ń fàṣẹ sí fún wa, ó ti rí bẹ́ẹ̀. Wàláhùlà wàlà kùwátá ìlà bìláyà lílà yéyógé. Ọjọ́ náà ó yẹ láṣẹ Ọlọ́run. Kí ni mo wí? Ọjọ́ náà ó yẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọjọ́ náà ó yẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ọ̀tẹ̀ tí wọ́n bá ń dá, Ọlọ́run bá wa gbàgbára lọ́wọ́ rẹ̀. Ọlọ́tẹ̀ lọ́mọ ànábì Ádámọ̀, jù wọ́n lọ, jù wọ́n lọ, jù wọ́n lọ. Kí lè rí ìtọ́ Ọlọ́run ṣẹ, ó ti rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run. Àmín, àmín. Bàbá ti ní bó ṣe máa rí ní 29 òun náà nìyẹn ti gbọ́ yẹn, ṣùgbọ́n Ọlọ́run bá wa ṣe kí ni kó bógun ọ̀tẹ̀ wí ìyẹn lórílẹ̀‐èdè wa. Ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Bó bá ṣe ń rí ìwọ tó wà nínú ẹbí, ìwọ ìyàwó, ìwọ ọkọ, ìwọ ọmọ tó ń wò pé báwo ló ṣe máa da fún ẹ, báwo ni ìrìn àjò ẹ ṣe máa rí. Tọ́láṣẹ látọ̀dọ̀ bàbá Alubarika wẹ̀bì dànù ní Ìgbòdú. Tó bá ti ń bọ̀ mẹ́sàn-án dé Ìkòròdú àìṣùpọ̀ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road. Bọ́lẹ̀ ní Gbòdú junction, béèrè bàbá Alubarika, àwọn ọmọ ẹdẹ bẹ̀ tàbí kò pé hello 08023829492 08023829492. Ọlẹ́dàá ṣàánú wa, ire o, ó dàbọ̀.